mo gbélé mo gbúrò nípa tọkọ-tìyàwó tó para wọn dànù ládó. Ojú Awogbemi Máyégún Akéwì Oòduà ìṣẹ̀lẹ̀ yìí bà nínú jẹ́. Mo lanu mo ṣe hà mo nírú kírèé ṣẹ́fún ni àbẹ́dì. Ìyàwó kékó ọkọ dúra yọwọ́ ìjà padà sáyà nítorí ẹ̀sùn ṣìnà gẹ́gẹ́ bí wọ́n ti wí. Ìyàwó bínú ó sì gékó ọkọ dànù ọkọ kú sínú ìrora níbi tó gbé ń dúra. Dìgbàdìgbà wọ́n gbé ìyàwó ó di ilé ìwòsàn àmẹ́pa òbóró mọ́ ayáfayélẹ̀ ó dìgbà. Tọkọ-tìyàwó ọlọ́mọ mẹ́fà ṣe wá para wọn. Ìyẹn ni ìbéèrè tí mo ń béèrè ní kété tí mo gbọ́. Ńlọ́jẹ̀ ń wádìí òkodoro lọ kó tó yé mi. Ẹ farabalẹ̀ gbálàyé ká lè kọ́gbọ́n púpọ̀ ńbẹ̀. ASP Léramọ́kẹ́lẹ̀ lọ́kọ ìyàwó iṣẹ́ ọlọ́pàá ní í ṣe. Ìta èkù ní kọjá ìtamọ̀ lágbègbè gìrìgìrì ládó Èkìtì lòun àtaya rẹ̀ ń gbé. Níbi tí ṣẹlẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ gan-an sí tọkọtaya. Ẹgbà ni ẹ làjà Ọlọ́run ọ̀ní jẹ́ akúkú àdánù kákúkú oró ọmọ wa ọ̀ní dọ́mọ orúkàn láìrò. Nínú ìwádìí táwọn oníròyìn ṣe wọ́n ló ti pẹ́ tọkọ-tìyàwó ti ń bára wọn jà lórí ẹ̀sùn ṣìnà. Wọ́n lọ́kọ ń fura pé ìyàwó ń bọ́kùnrin ìkọ̀kọ̀ ṣe. Wọ́n ní ìyàwó náà ń fẹ̀sùn kọ ọkọ rẹ̀ pọ́kọ òun ó ń dọ̀rẹ́ ìkọ̀kọ̀. Bọ́jọ́ ti ń gorí ọjọ́ tó sùn gorí oṣù. Wọ́n ní ṣàdédé lọ́kọ ìyàwó káya rẹ̀ mọ́kùnrin tínú fi bí ọkọ. Kódà wọ́n lọ́kọ ìyàwó fòfin gbé ọkùnrin ọ̀hún tí ń bá ya rẹ̀ ń ṣọ̀rẹ́ ìkọ̀kọ̀. Àwọn agbófinró ló wá sọ fọ́kọ pé kó kúrò lórí ẹ̀ kí wọ́n lọ yanjú ọ̀rọ̀ ọ̀hún nílé. Báya ni kọ́kọ́ bá sọ̀rọ̀ kí wọ́n parí ẹ̀ láàrin ara wọn. Ó ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ wọ́n darí sílé àmọ́ láti gbà yẹn nílé ọ̀sẹ̀ tù. Àwọn nǹkan wọ̀nyí ni wọ́n pọ́ ṣokùnfà ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ yìí o láàrin tọkọ-tìyàwó láìro tàwọn ọmọ. Ẹ̀bẹ̀ lábẹ́ Olúwa kó dákun tu àwọn ọmọ ọ̀hún nínú àti gbogbo ẹbí ọkọ àtaya rẹ̀ náà. Àtọkọ àtìyàwó bàbá ń jà bíi kákúkọ́ o. Ẹ jẹ́ torí ọmọ làjà ká mọ́ ṣe ohun tí ọ̀pọ̀jọ́ ọ̀la àwọn ọmọ ọ̀hún jẹ́. Ọ̀pọ̀ àwọn ọmọ nìjà àjàkú bàbá àti màmá wọn ti sọdọmọkọ́mọ. Bí gbòǹgbò ọ̀bá dúró mọ́ wíwó ni gímọ̀ ń wó lulẹ̀ láàyè. Bí ìyàwó ń bínú tọkọ náà ń bínú kò jẹ́ tuntun. Èdè àìyedè lè wáyé láàrin tọkọ-tìyàwó. Èyí ò ṣẹ̀ṣẹ̀ mọ bẹ̀rẹ̀ ṣe létí ń gbọ́. Ohun tó ṣe kókó ni pé ká mọ́ lura pa ká mọ́ dùnbù ara wa. Bí ìjà òun bá ti ń le lálejò tó fẹ́ mú kú lọ́wọ́ ọ̀tọ̀ kájọ pinya kí kálukú rin tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ojú Awogbemi èmi ò ní ṣègbè lẹ́yìn yapa tọkọtaya. Àmọ́ tó bá ti ń lọ́rọ̀ ìgbẹ̀mí nínú Máyégún Akéwì Oòduà mo fọwọ́ sí i. Ọkọ mi ń gbé dúdú ó ń gbé pupa. Ìyàwó mi ò lè ṣe bẹ̀ kò mara mú ìyẹn ọkàn mi nítorí pé ìyẹn ò tó ń tá a lè fi kọ́ra jù ú lẹ̀. Ìwọ ìyàwó bọ́kọ bá ṣe ọ́ tí ń ṣe ohun tó ọ̀fẹ́ rárá tí ọ̀ní ti lílù bí ẹni lu bàrà nínú. Dúró sí ilé ọkọ mọ̀nà pápá bora nílé ọkọ. Bọ́ ọ bá torí pé ọkọ rẹ̀ ń gbóbìnrin àsìkò ó fẹ́ fẹ́ ìyàwó kejì sílé tó wá sá lọ nílé ọkọ. Ọkọ wo ló fẹ́ tó náà láya nílé? Mo bi ọ́ ni bóyá o lè fún wa lésì ká mọ̀. Ìyàwó dúró tọkọ má bẹ̀rù ìwọ ló lọ́kọ nítorí pé ó tún ṣeé ṣe kíyàwó tuntun àtọkọ náà padà wá túká. Bó bá ṣe pé ó ti sá lọ ta ni ó padà wá lọ́kọ. Mo láwọn oríṣiríṣi àlàyé tó kún fọ́fọ́. Ọ̀rọ̀ ń gbénú akọrin kò sáàyè. Ìwọ ọkọ tó torí pé ìyàwó rẹ̀ ọ̀bọ̀wọ̀ fẹ́ bí tó ṣe pé bá a bá bí ọ́ nígbà ẹgbẹ̀rìndínlógún pé kí ni ìyàwó rẹ̀ fi ṣe ọ́ gan-an tó jẹ́ pé àwáwí ló ń tó mọ̀ wí ṣáṣá tó pé dandan lá àfi ká ya ọkọ kúrò nílé fún ọ àtòun àtàwọn ọmọ tó bí fún ọ tó kẹ́rù wọn dànù sígbó. Ọjọ́ ẹkún rẹ̀ ń bọ̀ lọ́gbà mí gbọ́ ọjẹ́ mọ́ rògbẹ̀yìn ọ̀rọ̀ kọ́ tó pọmọ tìbí èkísà. Bó bá tilẹ̀ ń bá ìyàwó jà ọkọ ìyàwó alágídí èwo tún ní tọmọ tó ní káwọn náà kẹ́rù wọ́n digbó rere. Ṣé ìwọ ò mọ̀ pé báládì ọ̀bá sí nílé ọmọ rẹ̀ ní òjogún ẹbu ní ọkọ ìyàwó ní wàhálà? Ojú Awogbemi Máyégún Akéwì Oòduà àmọ̀ràn ni mo forí gbà wá. Bó bá lẹ́ni orin mi bí nínú ẹ dákun ẹ má fi ṣèbínú o. Ojú Awogbemi mo ti díṣẹ́ tọ́ba Ọlọ́run mi rán mi mo sì tún padà bọ̀ tó bá yá. Ẹ kú ojúlọ́nà fáwọn orin ewì tí ń kìlọ̀ ẹ̀wà. Ẹ subscribe sí Ojú Awogbemi Kábíyèsí TV lórí YouTube ọ̀fẹ́ lọ́bádé. Ẹ tan notification kalẹ̀
kẹ́ ẹ bá lè mọ̀ gbọ́ mọ̀ wo àwọn fídíò wa gbogbo. Oòduà Awogbemi Kábíyèsí TV lórí YouTube ìkànnì Àwògbádùn.